Ogun abẹ́lé orí kejìdínlógójì. Pẹ̀lú ọwọ́ líle Benjamin Adekunle gba ìlú Aba kúrò lọ́wọ́ Ojukwu. Ìlú Aba yìí ìlú ńlá kan ni. Aba náà ló wà ní ìpínlẹ̀ Abia báyìí o, òun sì ni olú ìlú ìpínlẹ̀ náà. Ṣùgbọ́n lásìkò tí ogun abẹ́lé ń lọ yìí, ọ̀kan nínú àwọn ìlú ńlá tó kù kí ọwọ́ àwọn ọmọ ogun Nàìjíríà tẹ̀ ni. Ìlú mẹ́ta náà ló kù kí ọwọ́ wọn tó. Ó kù Aba, ó kù Umuahia níbi tí Ojukwu fúnra ẹ̀ wà tó ti ń ṣe olórí ìjọba Biafra lẹ́yìn tí ogun ti lé e kúrò ní Onitsha. Ìyẹn tó 30 máìlì sí Aba. Bẹ́ẹ̀ ló sì kù Owerri, ìyẹn ń lọ sí bí 40 máìlì láti Aba. Ṣùgbọ́n nínú àwọn ìlú mẹ́tẹ̀ẹ̀ta, Aba yìí ló tóbi jù, níbẹ̀ lèrò pọ̀ sí jù. Òun náà ló sì ní àwọn nǹkan amáyédẹrùn tó pọ̀ ju tàwọn tó kù lọ. Ìyẹn làwọn Ojukwu kò ṣe fẹ́ kí wọ́n gbà á, tí wọ́n sì ń sa gbogbo agbára wọn. Èyí náà ló sì fà á tí wọ́n fi sọ pé kí òyìnbó tó ń jẹ́ Stena yìí kó àwọn ọmọ ogun kọmando tiẹ̀ wá, kí wọ́n lè lé Benjamin Adekunle àtàwọn ọmọ ogun tiẹ̀ kúrò nítòsí Aba. Ṣùgbọ́n kàkà kí Stena àtàwọn òyìnbó tó kù jagun, níṣẹ́ ló ṣáájú wọn tí wọ́n ń jó kiri, tí wọ́n sì ń da ìlú láàmú, tí wọ́n ní Ojukwu kò sanwó fáwọn. Níbi tí wọ́n ti ń ṣe èyí, àwọn ọmọ ogun Benjamin Adekunle ti dé ìtòsí Aba. Wọ́n ń bọ̀ pẹ̀lú eré burúkú. Wọn kò sì rẹ́nìkan tí yóò dá wọn dúró mọ́, nítorí àwọn ọmọ ogun tiẹ̀ lágbára ju àwọn ọmọ ogun Ojukwu tí wọ́n wà nítòsí Aba nígbà náà lọ. Ohun tó jẹ́ kí olórí àwọn sọ́jà Biafra pátápátá Alex Madiebo sáré ránṣẹ́ sí Ojukwu rèé tó ní kó gba àwọn. Ó ní kí olórí Biafra náà tètè sanwó fáwọn òyìnbó yìí. Bó bá tètè sanwó fún wọn, wọn yóò lè bẹ̀rẹ̀ ìjà. Wọn yóò tilẹ̀ bá àwọn taari àwọn ọmọ Nàìjíríà yìí sí ẹ̀gbẹ́ kan kó tó di pé wọ́n ya wọ ìlú Aba. Ojukwu pàápàá bẹ̀rẹ̀ sí sáré kàbàkàbà kiri. Ṣé òun náà mọ̀ pé bí ogun náà bá ṣe bẹ́ẹ̀ yẹn wọ ìlú Aba, kí àwọn tí àwọn wà ní Umuahia náà má ṣàfara ni, kò sígbà tí ogun náà kò lè dé bá wọn lójijì. Ṣùgbọ́n gbogbo àwọn olórí Biafra ni wọ́n mọ̀ nígbà náà pé bí àwọn sọ́jà Adekunle kò bá ti ríbi wọ ìlú Aba, kò sí bí wọn yóò ti ṣe lè kọjá sí ọ̀nà Umuahia. Báyìí ni Ojukwu wá gbogbo ọ̀nà tó sì rí owó náà. Nígbà tí yóò sì fi di ọjọ́ kẹta tí àwọn òyìnbó yìí ti takú pé àwọn kò jà mọ́ bí àwọn kò bá rí owó àwọn gbà, ìjọba Biafra gbé owó ńlá wọ ìlú Aba. Wọ́n sì bẹ̀rẹ̀ sí san owó fún àwọn òyìnbó yìí. Àwọn òyìnbó yìí kò kúkú gba owó méjì, àfi owó ilẹ̀ òkèèrè dọ́là nìkan. Àwọn Ojukwu sì wá owó náà kàn kíákíá. Ṣùgbọ́n nígbà tí owó náà yóò fi tẹ àwọn òyìnbó wọ̀nyí lọ́wọ́, nǹkan ti bàjẹ́ kọjá wẹ́rẹ́wẹ́rẹ́. Ohun tó ṣẹlẹ̀ ni pé 30 oṣù kẹjọ 1968 yìí ni àwọn ọmọ ogun Biafra àtàwọn òyìnbó yìí ti múra láti jà kí wọ́n sì lé àwọn ọmọ Nàìjíríà. Ṣùgbọ́n ọjọ́ náà ni àwọn òyìnbó wọ̀nyí ń jó ijó ẹlẹ́yà káàkiri, tí wọ́n sì fi àwọn ọmọ Biafra nìkan sílẹ̀ lójú ogun náà, tí àwọn wọ̀nyẹn sì ń fi gbogbo ẹ̀mí wọn jà pé bóyá Ọlọ́run á ṣe àwọn ajẹ́ṣẹ́gun. Ṣùgbọ́n bí àwọn ọmọ ogun Biafra náà ti múra tó, tí wọ́n sì ń lo agídí tó, kò sí èròjà ogun tí wọn yóò lò, nítorí wọn kò ní ọta ìbọn. Gbogbo ibi tí wọ́n lè wá ọta dé ni wọ́n wá dé, tí wọn kò rí. Ẹni tó bá sì jàjà ní ọta bíi 10 nínú ìbọn tiẹ̀, níṣe ni yóò máa ṣọ́ ọ lò. Bí kò bá jẹ́ orí ohun tó fẹ́ yìn ín sí dáadáa nítòsí ẹ̀ báyìí, kò gbọ́dọ̀ yìn. Níbi tí nǹkan burú dé fún àwọn ọmọ Biafra nìyẹn. Bẹ́ẹ̀ irú eléyìí kò sí fáwọn ọmọ ogun Nàìjíríà rárá. Ajú ara wa lọ ti jákàdì lásán kọ́. Àwọn ọmọ ogun Adekunle ní ọta, wọ́n sì ní ìbọn lóríṣiríṣi. Bẹ́ẹ̀ ni wọ́n ní mọ́tò ogun tó pọ̀ lọ sùà. Ibi gbogbo tí wọ́n bá sì dojú kọ ọ̀nà ni. Eléyìí náà ni wọ́n ń ṣe fáwọn ọmọ ogun Biafra yìí. Ṣé àwọn kò kúkú tilẹ̀ mọ̀ pé òyìnbó wọn ń bọ̀ tàbí òyìnbó wọn kò wá? Àwọn kan ń jagun lọ ní tiwọn ni. Wọ́n ń da iná ìbọn yá àwọn ọmọ Ojukwu. Nígbà tí ọ̀rọ̀ ò sì wọ̀ mọ́, àwọn jagunjagun náà bẹ̀rẹ̀ sí fà sẹ́yìn. Wọ́n ń rìn sẹ́yìn, bó tilẹ̀ jẹ́ pé wọ́n ń yìnbọn bí wọ́n ti ń fẹ̀yìn rìn lọ. Ṣùgbọ́n àwọn tí wọ́n ń lé wọn kò dúró, nítorí bí wọ́n ti ń yìnbọn bẹ́ẹ̀ ni àwọn ọmọ ogun Adekunle ń gbàtọ̀ wọ́n lẹ́yìn gẹ́rẹ́gẹ́rẹ́. Wọ́n ti múra láti yanjú gbogbo wọn sínú igbó ìtòsí Aba.
wọn kò fẹ́ kí wọ́n ríbi sá lọ. Lásìkò tí àwọn òyìnbó gbowó oṣù wọn táwọn èèyàn retí pé kí wọ́n bẹ̀rẹ̀ ìjà, àsìkò náà làwọn ọmọ ogun Adékúnlé dé ìtòsí ìlú Aba tí wọ́n sì bẹ̀rẹ̀ sí rọ̀jò bọ́ǹbù àti àgbá ránṣẹ́ sí ìlú náà, tí bọ́ǹbù sì ń balẹ̀ káàkiri. Ẹni dúró gbé ni, nítorí àti òkè àti ilẹ̀ ni bọ́ǹbù fi ń dáhùn nílùú Aba. Ìyẹn sì jẹ́ ọjọ́ kejì oṣù kẹsàn-án ọdún 1968 lọ́jọ́ tí bọ́ǹbù gba ìlú Aba kankan. Ọ̀rọ̀ náà le débi pé bọ́ǹbù kan bọ́ sí orí ibi tí ọ̀gá àwọn sọ́jà pátápátá fún Biafra fi ṣe ọ́fíìsì ẹ̀. Bọ́ǹbù náà sì fapá àánú ilé náà ya. Ọkùnrin ọ̀gá àwọn sọ́jà náà sáré bọ́ sí abẹ́ tábìlì tó wà nínú ọ́fíìsì ẹ̀. Níbẹ̀ ló ká gúlútú sí. Níbẹ̀ náà ló sì ti wọ́ tẹlifóònù mọ́ra tó pe Ojukwu pé nǹkan ti dàrú o. Àwọn ọmọ ogun Nàìjíríà ti ránṣẹ́ bọ́ǹbù sí gbogbo ìlú Aba àti agbègbè ẹ̀ o. Ó ní kí Ojukwu jọ̀wọ́ bá àwọn wá ọta ìbọn. Ohun tí ọkùnrin náà ṣe ń bẹ Ojukwu ni pé ó mọ̀ pé bí àwọn bá lè rí ọta ìbọn púpọ̀, àwọn sọ́jà ọ̀hún yóò jà dáadáa. Wọn yóò sì kojú àwọn ọmọ ogun Nàìjíríà yìí, wọn kò sì ní jẹ́ kí wọ́n wọ Aba. Wọn yóò lé wọn padà sẹ́yìn pẹ̀lú ìbọn tiwọn. Ṣùgbọ́n Ojukwu sọ fún Mádìébù pé kó máa bá kinní ọ̀hún lọ, kó ṣáà wá gbogbo ọ̀nà kó máa fi jagun náà, òun yóò wá ọta ìbọn fún un láìpẹ́ rárá. Lásìkò tí ogun wọ ìlú Aba yìí, kì í ṣe pé àwọn ọmọ ogun Ojukwu kò lágbára. Bẹ́ẹ̀ ni ìjà wà lára àwọn sọ́jà Biafra bíi kà sí nǹkan. Wọ́n ń fẹ́ kojú àwọn ọmọ ogun Nàìjíríà nítorí ariwo tí wọ́n ń pa ni pé ilé àwọn ni wọ́n ti wá bá àwọn. Orí ilẹ̀ Ìgbò ni wọ́n wà yìí, wọn kò sì lè lé àwọn jáde àfi bí àwọn yóò bá pa gbogbo wọn tán níkọ̀ọ̀kan. Ṣùgbọ́n lóòótọ́ ni ijó ń bẹ nínú arọ̀. Nígbà tí kò wá sí ẹsẹ̀ yìí ń kọ́. Àwọn sọ́jà Biafra fẹ́ jà, ìgbà tí ò wá sí ọta nínú ìbọn wọn yìí ń kọ́. Ojukwu ní òun wá ọta ìbọn ṣùgbọ́n òun ò tí ì rí. Èyí tó tilẹ̀ le ni pé nígbà táwọn sọ́jà òyìnbó ti fi tipátipá gba owó wọn tán, níṣe ni wọ́n tún bẹ̀rẹ̀ sí ṣe fàájì tí wọ́n ń fi owó ọ̀hún jayé títí tí wọ́n fi bẹ̀rẹ̀ sí gbúròó bọ́ǹbù táwọn sọ́jà Adékúnlé ń jù sí Aba. Kàkà kí wọ́n sì ta mọ́ra kí wọ́n múra ìjà kíákíá, níṣe ni wọ́n tún kó ẹrù wọn, wọ́n yá jáde kúrò nílùú Aba, wọ́n tún sún sẹ́yìn. Wọ́n ní àwọn ò tí ì múra ogun sílẹ̀, bí àwọn bá sì ṣe bẹ́ẹ̀ yẹn lọ sójú ogun, kò sí kí àwọn ọmọ ogun Adékúnlé má pa àwọn ní ìpakúpa. Nítorí bẹ́ẹ̀ ni àwọn ṣe gbọ́dọ̀ sún sẹ́yìn fún wọn kí àwọn lọ gbáradì dáadáa. Ṣùgbọ́n níbi tí wọ́n ti ní àwọn ń gbáradì yìí, níbẹ̀ ni iná ti ń ṣẹ́ wẹ́lẹ́wẹ́lẹ́ láti ọ̀dọ̀ àwọn ọmọ ogun kọmandó ti Adékúnlé, tí bọ́ǹbù sì dá gbogbo ìlú Aba rú pátápátá. Àwọn tí wọ́n wà nígboro pàápàá ti mọ̀ pé nǹkan ti dàrú, nítorí rédíò Biafra tó jẹ́ Aba ló fi ṣe ibùgbé, tó sì ń ti bẹ̀kùn káàkiri gbogbo ayé tó ń kígbe rárá. Àwọn aráàlú kò gbóhùn rédíò náà mọ́, ó ti parẹ́ mọ́ ìgbàlára, wọn ò sì gbọ́ nǹkan kan tí rédíò ọ̀hún sọ. Ohun tó sì fa ìyanu fún wọn gan rèé pé kí ló lè ṣe rédíò àwọn tí kò sọ̀rọ̀ mọ́, nítorí nítòdodo rédíò náà kò wí kinní kan. Kò sẹ́nìkan tó tètè mọ ohun tí ó ń lọ. Àwọn aráàlú ṣàmọ̀ ni pé àwọn ò gbóhùn rédíò àtàwọn tí wọ́n sọ̀rọ̀ nínú ẹ̀ mọ́. Ìyẹn sì jẹ́ kí wọ́n mọ̀ pé ogun ọ̀hún ti kúrò ní kékeré, ó ti di nǹkan ńlá, àti pé kò sí kí ìlú náà má ṣubú láìpẹ́ jọjọ. Pàápàá nígbà tí wọn kò gbúrò àwọn òyìnbó tí wọ́n ti ń pariwo tẹ́lẹ̀ pé àwọn yóò gba ìlú náà sílẹ̀ lọ́wọ́ ogun, tí wọ́n kàn ń gbọ́ pé àwọn náà ti sá lọ ni. Lẹ́yìn tí wọ́n ti fi odidi ọjọ́ kan ju bọ́ǹbù lu ìlú náà, tí ọ̀gọ̀rọ̀ àwọn aráàlú àtàwọn sọ́jà ọmọ ogun Biafra sì ti fẹsẹ̀ fẹ́, àwọn sọ́jà Adékúnlé gbéra lówùúrọ̀ ọjọ́ kejì, ìyẹn ọjọ́ kẹrin oṣù kẹsàn-án ọdún 1968. Wọ́n ń lọ lẹ́lẹ́lẹ́ lọ́nà Aba. Ní ti àsìkò yìí kò sí bọ́ǹbù mọ́ o, àwọn ọmọ ogun ilẹ̀ ni wọ́n ń sáré lọ, bẹ́ẹ̀ ni wọ́n ń yìnbọn. Bí eṣin bá sì kọjá tó bá wọ aṣọ Biafra, wọn yóò mú un balẹ̀ ni. Bí wọ́n ti ń sáré lọ ni wọ́n ń wo ọ̀tún tí wọ́n ń wo òsì. Wọ́n ń ṣọ́ ibi táwọn ọmọ ogun Ojukwu yìí lè bá yọ, kí àwọn ṣẹ́ná ìbọn lù wọ́n lágbárí, tàbí kí wọ́n dojú ìjà kọ àwọn kí àwọn jọ wá náà tán bí owó. Kò sí tàbí ṣùgbọ́n níbẹ̀, àwọn ọmọ ogun Adékúnlé múra ìjà. Wọ́n ń retí káwọn ọmọ Ojukwu jáde sí gbangba kí àwọn sì fi orò kó wọn lẹ́sẹ̀kẹsẹ̀. Ṣùgbọ́n ohun táwọn ń rò yìí yàtọ̀ sóhun tó wà ní Aba. Ó ti rẹ ìjà kí àwọn pàápàá tó dé, nítorí àwọn ọmọ ogun Ojukwu kò lè dúró. Wọ́n ní kò sí ọta ìbọn lọ́wọ́ àwọn.
àwọn ọmọ ogun òyìnbó tí wọ́n ń jagun jẹun náà kò lè takò wọ́n, wọn ò lè takò àwọn tó ń bọ̀. Nítorí bẹ́ẹ̀ ni wọ́n ṣe yẹra. Ìlú Aba sì ti fẹ́rẹ̀ di ahoro nígbà tí wọn yóò fi débẹ̀. Àfi àwọn tí wọ́n ń fẹ́ ti Nàìjíríà nìkan ni wọ́n kù sínú ìlú ọ̀hún. Àwọn náà ni wọ́n jáde síta. Nígbà táwọn jagunjagun náà dé, àwọn ni wọ́n lọ pàdé wọn tí wọ́n sì ń fọ̀nà tí àwọn ọ̀tá gbà hàn wọ́n àti ibi táwọn ọmọ ogun Ojukwu dojúkọ. Àwọn sọ́jà Ojukwu kò lè gba ojú ara wọn gbọ́ pé báyìí ni àwọn ọmọ Adekunle yóò ṣe fi ọwọ́ ẹ̀rọ báyìí gba ìlú Aba táwọn gbójúlé lọ́wọ́ àwọn. Ṣùgbọ́n kí ni wọn yóò ṣe nígbà tí wọ́n gbé ìbọn tí kò lọ́ta dání nínú? Àwọn sọ́jà Adekunle pàápàá ti rò pé ìjà ńlá làwọn yóò fi wọ ìlú náà ni. Ṣùgbọ́n nígbà tí wọ́n wọ ìlú náà tí wọn kò rí ẹyọ sọ́jà Ojukwu kan, inú wọn kò dùn, ọwọ́ ń yún wọn gidigidi. Wọ́n bẹ̀rẹ̀ sí í yìnbọn sókè, wọ́n sì ń sáré lọ sí àwọn ilé ìjọba tó bá wà níbẹ̀. Wọ́n ń dáná sun wọ́n, bẹ́ẹ̀ ni wọ́n sun ọjà ibẹ̀ láti fi hàn pé ìjọba ti kúrò lọ́wọ́ àwọn ọmọ ogun Biafra, ó ti wà lọ́wọ́ àwọn ọmọ Nàìjíríà padà. Gbogbo báwọn sọ́jà wọ̀nyí ti ń sáré yí gbogbo ìlú yìí po níbi tí wọ́n pín ara wọn sí, bẹ́ẹ̀ làwọn èrò ń jáde sí wọn tí wọ́n sì ń kan sára sí wọn pé wọ́n ṣeun púpọ̀ tí wọ́n gba àwọn lọ́wọ́ ìjọba tipátipá tí Ojukwu fẹ́ máa ṣe fún àwọn. Ọ̀rọ̀ náà kò yàtọ̀ níbi gbogbo tí wọ́n dé. Kò sí pẹ́ tí wọ́n fi mọ̀ pé lóòótọ́ Aba ti bọ́ sáwọn lọ́wọ́, ó ti bọ́ sọnù lọ́wọ́ Ojukwu. Inú bí Ojukwu, ó ní káwọn òyìnbó wọ̀nyí wá máa lọ, kí wọ́n máa wá kó ìranù wọn lọ. Ó ní àwọn ni wọ́n jẹ́ káwọn ọmọ ogun Nàìjíríà gba Aba lọ́wọ́ àwọn níbi tí wọ́n ti ń ṣèranù kiri, tí wọ́n ń jó lásìkò tí wọ́n ìbá fi jà, tí wọ́n sọ pé àwọn fẹ́ gba owó lọ́wọ́ òun. Ó ní wọ́n tún gba owó náà tán, wọn kò tún jà, kí wá láǹfààní wọn gan. Bó bá ṣe pé àwọn sọ́jà Biafra ni wọ́n dán irú èyí wò ni, Ojukwu yóò pàṣẹ pé kí wọ́n yìnbọn pa wọ́n lẹ́sẹ̀kẹsẹ̀ ni. Ṣùgbọ́n kò lè ṣe bẹ́ẹ̀ fáwọn òyìnbó nítorí òfin àgbáyé lòdì sí láti pa àwọn ajagun ta. Àti pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n bá Ojukwu jagun yìí, ọmọ ilẹ̀ Faransé ni wọ́n. Bí irun orí ẹnìkan bá sì tú dànù nínú wọn, ìjọba ilẹ̀ náà yóò bá Ojukwu gbé pẹ́rẹ́kí kaná. Bẹ́ẹ̀ Ojukwu ń fẹ́ ìrànlọ́wọ́ àwọn èèyàn náà gidigidi. Ohun tí kò fi lè ṣe kinní kan fáwọn sọ́jà òyìnbó ajagun tàwọn yìí nìyẹn. Àwọn òyìnbó yìí pàápàá ní èyí táwọn ṣe níbẹ̀ náà tó gẹ́ kí àwọn kọjá lọ sí ibùdó àwọn ní Etiti. Níbẹ̀ làwọn ti fẹ́ lọ ṣe àtúnṣe ara àwọn. Bí ogun míì bá sì yọjú lẹ́yìn táwọn bá ti tún kọ́ àwọn ológun àwọn tán, tí àwọn sì ti gbáradì dáadáa tán, kò sí kí àwọn má jagun náà ní àjàṣẹ́gun. Bí wọ́n bá fẹ́ ja ogun ní àjàṣẹ́gun, ṣé ìyẹn dá Aba tí Adekunle ti gbà yí padà sí wọn lọ́wọ́ ni? Ọ̀rọ̀ náà ìbá dùn, ìbá sì ṣe é sọ lẹ́nu bó bá ṣe pé ọwọ́ àwọn ọmọ Nàìjíríà kò tí ì gba ìlú Aba. Ohun tó ń dùn Ojukwu jù ní tiẹ̀ nìyẹn. Ó bẹ̀rẹ̀ sí pé àwọn olórí ológun ìjọ, ó ní kí wọ́n ṣáà máa bọ̀ nítòsí kí àwọn lè wá ọ̀nà láti gba ìlú Aba padà, kí àwọn sì lé àwọn ọmọ ogun Nàìjíríà tí wọ́n wà níbẹ̀ lọ. Ṣùgbọ́n ẹ̀rín làwọn èèyàn ẹ̀ ń fi rín, bó tiẹ̀ jẹ́ pé wọn kò rí ẹ̀rín náà kàn án lójú, ṣé wọ́n mọ̀ pé ó lè pa àwọn. Ohun tó ń pa wọ́n lẹ́rìn náà ni pé wọ́n ní nígbà tí ojú ogun le gan, tí àwọn sọ́jà Biafra ń jà, tó yẹ kí Ojukwu wá ọta ìbọn fáwọn, ó kó ìbọn àti ọta ẹ̀ fáwọn òyìnbó. Àwọn òyìnbó há ọta mọ́wọ́ tán, wọ́n láwọn ò jagun, wọ́n ń ṣe èyí tó wù wọ́n títí tí ìlú náà fi bọ́ lọ́wọ́ àwọn. Ṣé nígbà tí ìlú ti bọ́ lọ́wọ́ àwọn ni àwọn yóò tún wá máa wá ọ̀nà láti gbà á padà? Àlá tí ò ní lè ṣẹ lọ̀rọ̀ náà rí lójú wọn. Ṣùgbọ́n wọn ò sọ bẹ́ẹ̀ f'Ojukwu o. Wọ́n ní àwọn yóò ṣiṣẹ́ láti rí i pé àwọn gba ìlú Aba ọ̀hún padà lọ́wọ́ àwọn ọmọ ogun Adekunle. Ìyẹn bí àwọn bá ti rí ọta ìbọn. Wọ́n ní bí àwọn kò bá rí ọta ìbọn, kíní náà yóò ṣòro láti ṣe. Ṣùgbọ́n bó wá ṣe pé ọta ìbọn ti wà ńlẹ̀, ìjà náà yóò rọrùn fún wọn láti jà. Kò sì ní dàbí ohun líle kan, yóò dàbí ẹni tó ń fi àkàrà jẹ̀kọ ni. Àyà Ojukwu ń já o, àyà ẹ̀ tó sì ń já ló jẹ́ kó máa ṣe gbogbo ohun tó ń ṣe, tó sì ń halẹ̀ pé àfi káwọn gba ìlú Aba padà lọ́wọ́ àwọn ọmọ ogun Nàìjíríà. Òun náà mọ̀ pé kinní náà kò lè ṣeé ṣe, nítorí ní gbogbo ìgbà tí òun fi ń ronú báyìí, Adekunle fúnra ẹ̀ ti dé sílùú Aba. Ó ti jókòó síbẹ̀, ó sì ti ní káwọn ọmọ ogun òun ṣe bùdó ńlá síbẹ̀ fóun, kí wọ́n sì ta àsíá Nàìjíríà sí ìlú ọ̀hún, kí wọ́n máa fi orúkọ Nàìjíríà ṣèjọba lọ. Ṣùgbọ́n ohun tó ń já Ojukwu láyà tí kò sọ fẹ́nìkan ni pé ǹjẹ́ bí Adekunle àtàwọn èèyàn ẹ̀ ti dé sí Aba wọ̀nyí,
ǹjẹ́ kì í ṣe ọ̀nà Umuahia tí òun wà ni wọn yóò dojúkọ báyìí? Bí wọ́n bá ṣe bẹ́ẹ̀, ta ni yóò wá gba ìlú náà lọ́wọ́ wọn? Bẹ́ẹ̀ ní tòdodo, Adekunle ti sọ pé ìdúró ò sí o, ìbẹ̀rẹ̀ ò sí. Ó láwọn yóò gba gbogbo ìlú tó kù nílẹ̀ Ìgbò lọ́wọ́ àwọn Biafra, àti pé ọwọ́ gbọ́dọ̀ tẹ Emeka Ojukwu fúnra ẹ̀ kó lè mọ̀ pé eyín mú ju ọ̀bẹ lọ. Kí ló wá ṣẹlẹ̀? Ọ̀nà wo làwọn ọmọ ogun Adekunle tún fẹ́ tọ̀dé ìlú Umuahia níbi tí Ojukwu fúnra ẹ̀ fi kalẹ̀ sí? Ẹ tún pàdé wa láìpẹ́ jọjọ. Ọláìwọlá Alága ló ń tú pẹrẹpẹrẹ ìtàn ogun abẹ́lé yìí fún àkọsílẹ̀ ibùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásitì Ìbàdàn. A kú dédé àkókò yìí o.